láti túbọ̀ ní àjọṣepọ̀ tó lọ́rìn àti ìbáṣepọ̀ tó dánmọ́rán pẹ̀lú Ọlọ́run. Ẹgbẹ́ àjùmọ̀ṣe onígbàgbọ́ ilẹ̀ Nàìjíríà CAN ẹ̀ka ti Ìjẹ̀bú Òde àti àjọṣepọ̀ pẹ̀lú mọ̀lẹ́bí ọ̀tún aṣíwájú onígbàgbọ́ ti ilẹ̀ Ìjẹ̀bú jíjọ ṣètò àdúrà ọdún tó máa ń wáyé lọ́dọọdún. Akọ̀ròyìn wa Anthony Gandonu jábọ̀ ìròyìn wípé ètò àdúrà náà wáyé ní ilé Bello tó wà ní Ìtàmárùn Ìjẹ̀bú Mùṣin, lẹ́yìn tí ọ̀tún aṣíwájú onígbàgbọ́ ti ilẹ̀ Ìjẹ̀bú Ambassador Rafi Bell àti yèyé ọ̀tún aṣíwájú onígbàgbọ́ ti ilẹ̀ Ìjẹ̀bú Pásítọ̀ Kíkẹ́lẹ́mù Bello gbà wọ́n lálejò. Ẹ gbọ́ àtúpalẹ̀ ìròyìn náà síwájú sí i. Ìsìn alájùmọ̀ṣe náà tí wọ́n fi ń ṣe ayẹyẹ ìdúpẹ́ ọdún tuntun èyí tí ìdílé ọ̀tún aṣíwájú onígbàgbọ́ ní ilẹ̀ Ìjẹ̀bú Ambassador Rafi Bell ṣe agbátẹrù rẹ̀ ni a ti rí àwọn àlùfáà tí ó jẹ́ ọmọlẹ́yìn Kristi, àwọn adarí ọmọ ẹgbẹ́ ọmọlẹ́yìn Kristi ní orílẹ̀-èdè yìí ní ẹkùn 15 ti ilẹ̀ Ìjẹ̀bú àti àwọn onígbàgbọ́ ọmọlẹ́yìn Kristi mìíràn. Nínú ìwàásù rẹ̀ èyí tó mú nínú ìwé orin Dáfídì orí 123 ẹsẹ̀ 6, oníwàásù ọjọ́ náà Bishop Ebenezer Bankole tọ́ka sí Kristẹni ìdí tó fi yẹ kí wọ́n máa dúpẹ́ fún Ọlọ́run. Ó ṣe àpèjúwe ìwé onísáàmù àti Jésù Kristi nínú Bíbélì gẹ́gẹ́ bí àpẹẹrẹ àwọn tí ó rí iṣẹ́ ìyanu gbà láti ọ̀dọ̀ Ọlọ́run nípa pé wọ́n ń ṣe ìdúpẹ́. God freely. A ò yìn Ọlọ́run lótìtọ́. We are not thanking God from our soul. A ò yìn Ọlọ́run nínú láti náà kan wá. And God is not delighted in what he Inú is doing. Ọlọ́run ò sì dùn sí èyí. God can do everything, Ọlọ́run lè ṣe ohun gbogbo. but he will not praise himself. Kì yóò yí ara rẹ̀. Olùgbàlejò níbi ayẹyẹ náà Ambassador Rafi Bell nínú ọ̀rọ̀ rẹ̀ dúpẹ́ lọ́wọ́ àwọn ẹgbẹ́ ọmọlẹ́yìn Kristi fún bí wọ́n ṣe gbé ètò náà wá sí àkàtà rẹ̀. Wá ṣèlérí láti fọwọ́sowọ́pọ̀ pẹ̀lú àwọn adarí ẹgbẹ́ ọmọlẹ́yìn Kristi àti àwọn aṣáájú ẹ̀sìn ọmọlẹ́yìn Kristi ní gbogbo ilẹ̀ Ìjẹ̀bú nípa títan ìrere Kristi káàkiri kọ̀rọ̀kọ́ndù ilẹ̀ náà. Ẹ ṣé gan fún ìdìde lẹ́ni tẹ́ wá ẹ̀yin bàbá mi, mo dúpẹ́ o, because ọmọ kékeré ni mí, wọ́n gbé mi sípò àgbà, ipò ńlá lẹ gbé mi sí o, Ọlọ́run á dẹ̀ fún wa ṣe lórúkọ Jésù, mi ò ní tẹ́ o, ẹ̀yin náà dẹ̀ ní tẹ́ lọ́wọ́ wa, èmi náà dẹ̀ ní tẹ́ lọ́wọ́ yín lórúkọ Jésù, gbogbo ẹ̀yin tẹ́ wá bí lẹ́ni, àdélébáre, àrìnrànkóre, àfòyá ibi in the mighty name of Jesus. Ayẹyẹ náà ló tún sí ìwé ìrántí rere kan àwọn ọmọ onígbàgbọ́ tí wọn kò rọ́wọ́ họrí tí wọ́n jẹ́ akẹ́kọ̀ọ́ nípa bí ọ̀tún aṣíwájú onígbàgbọ́ ní ilẹ̀ Ìjẹ̀bú ṣe fún wọn ní ìwé ẹ̀kọ́ ọ̀fẹ́ 4 nínú wọn tí wọ́n mú káàkiri ẹkùn 15 tí ilẹ̀ Ìjẹ̀bú wà. Èyí ni díẹ̀ lára àwọn adarí ọmọ lẹ́yìn Kristi ṣàpèjúwe gẹ́gẹ́ bí ìgbésẹ̀ tó dára. Bákan náà ni wọ́n gbàdúrà fún ìdílé Ambassador Rafi Bell orílẹ̀-èdè Nàìjíríà, ìpínlẹ̀ Ògùn àti àwọn ọmọ ẹgbẹ́ ọmọlẹ́yìn Kristi ní ẹkùn Ìjẹ̀bú, olórí jorí àti gbogbo ẹbí kọ̀ọ̀kan.